Ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. Yeah, mo with me, oh. Hello, ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. You sit down for one place, you dey think about Naija, you go die. Yeah. I am sorry, Yeah, mo with me, oh. Hello, ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. Wetin dey happen, my brother and my sister, oh. If you think, my brother, you go shrink. You go think like better follow more with them, Yeah, mo with me, oh. Hello, ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. Jẹ́ ọ̀rẹ́ mi ò tújú kọ́ o ẹni egun lé kó máa rọ́jú ó ti ń rárá ayé ló rárá ọ̀run. Má bànújẹ́ o tújú ká o ìgbà tuntun wáyé. Yéyéyéyé mo wí tóbi o. Hello, ladies and gentlemen, o happiness is free. Make yourself happy, o. Happiness is free. Make yourself happy, oh. Hey, Adara mo mọ̀ yẹn o. Adara mo mọ̀ yẹn. Adara mo mọ̀ yẹn. Láti má bànújẹ́ o. Adara mo mọ̀ yẹn. Ìgbà tuntun adé. Adara mo mọ̀ yẹn. Òní lè kóró. Adara mo mọ̀ yẹn. Ọlábọ̀ wá dùn. Adara mo mọ̀ yẹn. Má bànújẹ́ o. Adara mo mọ̀ yẹn. Ìrònú ò dá gangan. Adara mo mọ̀ yẹn. Bámúnú ara rẹ̀ dùn. Adara mo mọ̀ yẹn. Ìgbà tuntun adé. Adara mo mọ̀ yẹn. Adara mo mọ̀ yẹn o. Adara mo mọ̀ yẹn. Adara mo mọ̀ yẹn. ẹjẹ́ ká lọ kọ́nà sọ̀rọ̀ sókè lọ́dẹ̀ yóò fòmù nira wa. Yorùbá wà lọ̀rọ̀ ìkàn pátápátá la sì ń lọ́gbọ̀n ẹ̀tàn tantan sétí ọmọ aládé gbogbo nígbàgbọ́ wípé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́yìn náà mọ̀ sọ fún àwọn yòókù kárí ilé kárí oko tí gbogbo wọn sì péjú pésẹ̀ síbi ìwọ́de àlágbá yamuyamu làlújá tó ń bọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí ti Yorùbá Nation Diaspora Mega Rally in alliance with Yorùbá World Media àti Yorùbá Nation Self-Determination parapọ̀ dọ̀kan ṣàgbékalẹ̀ New York Super Mega Rally ọjọ́ mẹ́ta gbáko ló máa fi wáyé bẹ̀rẹ̀ látọjọ́
ìṣẹ́gun Tuesday ọjọ́ 21 oṣù kẹsàn-án títí di ọjọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù kẹsàn-án bákan náà látago 7 òwúrọ̀ títí di agogo 4 ìrọ̀lẹ́ New York Times láti máa péjú pésẹ̀ gbóhùnsókè rárá fáyé gbọ́ wípé ó tó gẹ́ Yorùbá self determination is our right. Yorùbá fẹ́ dá dúró a fẹ́ kúrò lọ́wọ́ ẹ̀tàn a fẹ́ kúrò nínú ìnira orílẹ̀-èdè Nàìjà bá a sì ń rọ gbogbo àwọn èèyàn wa jákèjádò àgbáyé tó ń bọ̀ wá síbi rálì yìí wípé ká pàdé lọ́jọ́rú 20 oṣù kẹsàn-án ní rally location 78 UN General Assembly 405 West 45 Street New York City New York 10017. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè tẹ́ bá ní ẹ kàn sí wa látòrí èyíkéyìí wẹ́bsáìtì yìí www.megarally.org tàbí www.yorubaworldmedia.com ó sì lè jẹ́ www.ysdm.org. bákan náà ni ẹ lè pè tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí Prophet Ayọ̀délé Ológunlolúwa lórí +1 803 846 1116 Mrs Jùmọ̀kẹ́ Ògúnlẹ́yẹ lórí +1 347 703 7819 Dr Sabi lórí +447 440 715 542 Mr Gani Alágbàlá lórí +1 713 875 3339 Koiki Media lórí +447 594 050 979 Ìyálóde YSDM lórí +447 442 177 677 Mr Abiodun Òjó lórí +1 347 301 8360. ẹ má gbàgbé wípé a fẹ́ kí gbogbo ènìyàn tó bọ̀ lágbàáyé ti wà ní sẹpẹ́sẹpẹ́ ní venue lọ́jọ́ Wednesday 20 oṣù kẹsàn-án lọ́jọ́ tó jẹ́ D-Day gan láti sọ fún gbogbo ayé wípé ó tó gẹ́. sọ̀rọ̀ sókè lọ́dẹ̀ yóò kò nira wa. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email wuraola55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now. ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun. ṣé kò ní tí ò bá ti ní ṣé kò ní bóyá ṣàyẹ̀wò bóyá dẹ̀ cut off sí. Ṣàyẹ̀. Okay. Ènìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn, ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú.
òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o. rírọ́ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. ló máa lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan.
Ẹ má bínú sí wa o. Tẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé, ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Ó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé, owó lọ́wọ́ là ń rèké o. Rírọ́ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́. Ìṣẹ́jú kan péré o, òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Ló máa lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Jáṣe òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò máa lékè dandan, yóò lékè dandan. Òtítọ́ yóò máa lékè dandan. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ mi tẹ́ ẹ̀ kánjú lọ. Mo dúpẹ́, mo appreciate yín. Ẹ má bínú, ẹ kúkú mọ bí tá a wà. Location 419, location kò sí ná láti 100 years plus. Wọn ò rí solution sọ̀rọ̀ náà. Iná á lọ, á dé. Ẹ má bínú sí wa. Iná òun ló ṣẹ́jú. Àwa ò tiẹ̀ kúkú rìn láì lórí iná. Epo ló ṣe bí tó tánú jẹnẹ. Ẹ ní bínú sí wa ni. Let's go straight to the point. Ọmọlúkà ni mò ń jẹ́, Ọlọ́run ní jẹ́ èmi ni. Kò pé méjì o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín ẹ káàbọ̀ pàpàtà, ẹ̀yin ti Facebook, ẹ̀yin ti TikTok, ẹ̀yin ti YouTube. Mo gbé fún yín, mo sọ pé I love you all. Joseph Clinton, you are welcome. Kabiru Adeyeye ẹ káàbọ̀ sórí ètò. T-Man olówó tútù. Oh, you are welcome. Matthew Gbemileke, kò ní bàjẹ́ fún yín láéláé. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀. Ẹ̀yin tèmi nínú TikTok, ẹ mà káàbọ̀ o. Ẹni Shekina Glory, ó ní the great Aluka. Bẹ́ẹ̀ bá tẹ̀ ṣe pé ẹnìkan ló tún pe Aluka, ẹlòmíì ní èyí Luka, ẹlòmíì ní bàbá Luka, ẹlòmíì ní ẹyẹ bí ọ̀kín. Oríṣiríṣi Luka náà ṣáà pé ìbí àní Lukasi, ìbí oríṣiríṣi kó ṣáà ti Luka. Tẹ́ ẹ̀ bá mọ̀ túmọ̀ ẹ̀, Luka kò mà ní kúrò nínú ilé yín o. Nǹkan rere, ọmọ rere òun ni ọmọ Luka. Tí n bá sọ pé Luka kò ní kúrò nílé yín, mò ń sọ pé nǹkan rere kò ní kúrò nínú ilé yín. Ìwọ lè ṣàmì tó bá fẹ́.
Uluka o ma ni binu ode wi o. That is how it goes. I appreciate you all. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ pín program yìí bó ti tó àti bó ti ẹ bá mi share, ẹ bá mi gbé kórìn. Ẹ̀yin tèmi ní YouTube, ẹ bá mi gbé kórìn. Kò ní bàjẹ́ fún yín. Mo appreciate yín. Mo sọ pé ẹ ṣé. Now let's go straight to the point of today. Ṣé rí ibi tí mò ń lọ lénìí? Mi ò ní pẹ́ lórí ètò rárá àti rárá. Torí pé kí ni? Ẹnìkan bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó dẹ̀ bá mi sọ ó ní í ṣe pẹ̀lú kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó. Ó ní kí n wo nǹkan tí Olúwo ń ṣe lẹ́nujọ́ mélòó kan yìí. Ẹ wo àwọn ọ̀rọ̀ tó Olúwo sọ. Mo ní òtítọ́ ni. Ṣùgbọ́n ojú àpá kò lè jojú ara. Mi ò wá sọ̀rọ̀ àwọn ọba o. Ṣé rí pé mo pín ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Olúwo àti kábíyèsí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní Ogbomoso Soun tuntun. Àwa máa débẹ̀. Àwa máa kó wàhálà wa lọ bá. Tó o bá mọ̀ pé ọ̀rẹ́dì àti gba wàhálà ìran Yorùbá ò ní wájọba. Àwa máa lọ bẹ̀. Olúwo sọ̀rọ̀. Mo wá wo fídíò yẹn gbà tẹ́ni yẹn sẹ́ndì ẹ̀ síbi. Ó ní ọba ba lórí ohun gbogbo. Kì í wá sí Olúwo ló ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn. Àwọn àgbààgbà ìran dé ìran ti máa ń sọ bẹ́ẹ̀ pé ọba ba lórí ohun gbogbo. Àwa náà bá lẹ́nu àwọn àgbààgbà a tún sọ bẹ́ẹ̀ yìí pé ọba ba lórí ohun gbogbo. Ẹ̀yin YouTube Facebook ẹ bá mi pín YouTube try. Ọba ba lórí ohun gbogbo. Walex Ọmọọlá Walexco Ọmọọlá, God bless you, kò ní bàjẹ́ fún ẹ. Adánláwọ̀ mo gbé ṣùgbọ́n ẹ ṣeun, God will bless you. Lawan, you are just coming in. Thank you, God bless you. Ọba bá lórí ohun gbogbo. Bàbá wa Olúwo, bàbá wa ní báyìí lóyún báyìí o. Ó wá sọ àwọn ọ̀rọ̀ kan. Ó lóun ò dí àwọn oníṣẹ̀ṣe òun ò dá wọn dúró. Òun ò ní kán mọ̀ ṣe nǹkan fẹ́ ṣe. Ó ní ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni wípé nígbà ẹ bá tẹ̀yìn kan bá jẹ́ ọba tẹ wá ń pera yín pẹ̀yìn jẹ́ igbákejì òòṣà. Kí ni wọ́n ń pè lóríṣà? Ó ní àwọn baba ńlá wa tó wà lẹ́yìn, àwọn gan ò sí òrìṣà. Ẹni tí àwọn sìn, in tí wọ́n sìn ni Olódùmarè. Tí mo gbàgbọ́, tí mo dẹ̀ agree pẹ̀lú kábíyèsí. Ẹ wá gbọ́, nínú ìran Yorùbá, odù Ifá kan sọ yí pé odù Ifá yẹn ó ní bó ṣe kò tiẹ̀, ó ní kíní kan lẹ́bọ òrìṣà lọ̀sìn, Olódùmarè nìkan ló tó gbójúlé. Odù Ifá kan ló sọ bẹ́ẹ̀, ó ní Ifá lẹ́bọ òrìṣà lọ̀sìn, Olódùmarè nìkan ló tó gbójúlé. Ìyẹn ni pé Olódùmarè nìkan ló lè ṣe ohunkóhun fún ẹ̀dá láyé. Òun nìkan lẹ̀dá ń sìn. Tẹ́ bá tún gbọ́ odù Ifá kan, ó ní ó dífá fún Erelú Elébùté lọ́jọ́ tó lẹ mú lọ l'Ékòó. Wọ́n wá ní kí Erelú Elébùté wọ́n ní kó lọ rúbọ k'Ékòó ba lè dẹni àpésì. Erelú Elébùté gbọ́ ó rúbọ, Èkó dẹni àpésì. Erelú Elébùté wá padà wá sọ́dọ̀ awo, ó lóun fẹ́ tún ẹbọ rú. Awo wá sọ fún Erelú Elébùté pé a kì í tú ẹbọ rú, níṣe la máa ń yin awo, tí awo máa ń yin Ifá, tí Ifá máa ń yin Olódùmarè. Ifá máa ń yin Olódùmarè. That is to tell you pé láti ìpilẹ̀ṣẹ̀ ìran ọmọ Yorùbá náà ti gbà yí pé Olódùmarè nìkan lọ́ba. Òun nìkan ni the supreme being tó jùlọ. No doubt. Kábíyèsí Olúwo tó wá fọ́dà wípé ẹ jẹ́ ó ní àtògún, àtọ̀bàtálá àti Ṣàngó. Ó ní gbogbo wọn pátápátá wọn ò sí òrìṣà. Olódùmarè ni wọ́n sìn. Òtítọ́ ni. Kò sẹ́ni tó sí òrìṣà nínú wọn. Gbogbo wọn pátápátá Olódùmarè ni wọ́n sìn. Tí mo gbà sí kábíyèsí, tẹ́mi fúnra mi ti mọ̀, tí mo dẹ̀ gbà bẹ́ẹ̀.
mo ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn wípé àwa ọmọ Yorùbá a ti wà brainwashed débi wípé a mọ ìyàtọ̀ nínú àṣà wa àti ẹ̀sìn. A mọ ìyàtọ̀ méjèèjì máa ti gbé méjèèjì wọnú ara. Bó ṣe ṣẹlẹ̀ nínú ẹ̀sìn Mùsùlùmí bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. The same thing ló dẹ̀ tún ṣẹlẹ̀ nínú ẹ̀sìn àbáláyé yìí tẹ́ ẹ gbàgbọ́ nínú ẹ̀. Tá a bá sọ pé ẹ̀sìn àbáláyé kì í ṣe àwọn tó ń sin Ògún, kì í ṣe àwọn tó ń sin òrìṣà, kì í ṣe àwọn tó ń sin Olódùmarè lọ́nà tí àwọn gbàgbọ́ wípé àwọn fi lè rí Olódùmarè. Kì í ṣe àwọn tó ń sìn through church, kì í ṣe àwọn tó ń sìn through mosque. Nítorí pé àwọn tí wọ́n ń sin Olódùmarè tí wọn ò gbàná ti church, tí wọn ò dẹ̀ gbàná ti Mùsùlùmí, ni wọ́n ṣe ń pè wọ́n ní àwọn ẹlẹ́sìn kẹta tàbí tó ṣe ń pè wọ́n ní ẹ̀sìn àbáláyé. Ìyẹn fi hàn yí pé àwọn náà ń sin Ọlọ́run ṣùgbọ́n wọn ò sin Ọlọ́run through Christianity. It happens also in Israel. Àwọn kan wà tí wọ́n ń sin Ọlọ́run lórílẹ̀‐èdè Israeli ṣùgbọ́n tí wọn ò gba ọ̀nà Christianity, tí wọn ò dàgbà ti Mùsùlùmí. Àwọn ni wọ́n ń pè ní Judaism. Ọlọ́run làwọn náà ń sìn ṣùgbọ́n wọn ò sí ní ọ̀nà church, wọn ò dẹ̀ sí lọ́nà ti Mùsùlùmí ti ṣálámáṣí àbí mọ́sálásí lẹ́dẹ̀ pé yes Olódùmarè ni wọ́n sìn. Ṣùgbọ́n ibi tí ìṣòro wa àwọn ọmọ Yorùbá ti wá gangan òun ni pé ẹ̀sìn àti àṣà á kọ̀ láti differentiate méjèèjì. Láti ọjọ́ tó ti gbé ẹ̀sìn Mùsùlùmí dé, tó gbé ti Kìrìsìtẹ́nì dé, láti kùnà láti mọ ìyàtọ̀ tó wà nínú àṣà àti ìṣe àtẹ̀sìn. Kò sí ìlú, kò sí orílẹ̀-èdè tí wọn ò ní àṣà tiwọn lọ́tọ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook ẹ pín program yìí. Kò sí orílẹ̀-èdè tí ò ní àṣà. Àṣà yàtọ̀ sí ẹ̀sìn. Àṣà àti ìṣe gbogbo nǹkan ló fi yàtọ̀ sí ẹ̀sìn. Ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ fún yín. Nínú ẹ̀yà tó ń pè ní Arab, àwọn ẹ̀yà Arab wọ́n ní àṣà tiwọn, wọ́n dẹ̀ ní ìṣe wọn. Nínú àṣà àwọn Arab, ẹ lọ ṣe ìbéèrè kẹwàdí láti ọjọ́ táyé ti dáyé tí àwọn ẹ̀yà Arab ti wà wọ́n tó bí Muhammadu. Wọ́n ní àwọn àṣà, wọ́n dẹ̀ ní àwọn ìṣe tiwọn tí wọ́n ń ṣe. Kí làwọn àṣà wọn náà? Kí làwọn ìṣe wọn? Àṣà wọn àti ìṣe wọn òun ni wípé bó o fẹ́ bó o kọ̀ o gbọ́dọ̀ fi nǹkan bo orí ẹ tó bá jóbìnrin. Bó o fẹ́ bó o kọ̀ o gbọ́dọ̀ rìn kó o fi nǹkan bo orí ẹ as ọkùnrin. Tẹ́ ẹ bá wo àwọn Árábù, àtobìnrin wọn àtọkùnrin wọn ló ń borí. Àṣà wọn ni láti ìpilẹ̀ṣẹ̀ wá, kì í ṣe ẹ̀sìn ló mú wọn wá tó sọ di dandan fún wọn pé ọ̀ranyàn ẹ gbọ́dọ̀ borí. Wọ́n ti ń borí kẹ̀sì tó dé. Ẹ lọ ka ìtàn, ẹ lọ ka history, ẹ rí níbẹ̀ yìí pé bó ṣe rí gangan ni mo sọ. Àṣà ni. Ìkejì nípa àwọn Arab, ẹ lọ wádìí irùngbọ̀n tí wọ́n fi lẹ̀ láti ọjọ́ táláyé ti dáyé. Àwọn ẹ̀yà tí wọ́n pè ní Arab wọn ò kì í fa irùngbọ̀n wọn, wọ́n máa ń fi irùngbọ̀n lẹ̀ ni. Irùngbọ̀n wọn máa ń fi lẹ̀ ni torí wọ́n gbàgbọ́ wípé ẹ̀ṣọ́ ló jẹ́ fún àwọn. Ṣùgbọ́n nígbà tó ń gbé ẹ̀sìn wá fún wa, kì í ṣàwọn tó gbẹ̀sìn Mùsùlùmí wá, kì í ṣàwọn ló sọ fún yín pé ẹ gbọ́dọ̀ fi irùngbọ̀n lẹ̀ o. Torí èmi ò rí ibi tó wà ní Kùránì, mi ò ka Kùránì o, ṣùgbọ́n mo gbàgbọ́ pé kò sí ní Kùránì pé dandan o gbọ́dọ̀ fi irùngbọ̀n lẹ̀. Tó bá dẹ̀ wá wà ní Kùránì, èmi ń sọ ni wípé ó ti ń ṣẹlẹ̀, wọ́n ti ń fi irùngbọ̀n lẹ̀ kó tó di pé ànábì wa Muhammadu dé. Nígbà tí wọ́n gbé ẹ̀sìn dé, àwa tá a gbà àti kíní àti kejì á kùnà láti differentiate ẹ̀sìn àti àṣà.
òun ló fìyà ń jẹ ìran ọmọ Yorùbá di èdè eléyìí, òun ló fa àìgbọ́ ara ẹni yé tó ń wáyé ní ilẹ̀ Yorùbá di èdè eléyìí. Tí bá kúrò ní ilẹ̀ Árábù tí mo kọjá sí Israel, àwọn ọmọ Israẹli ní àṣà tiwọn, wọ́n ní ìṣe wọn. Lára àwọn àṣà wọn ni wọ́n ti ń ṣọdún tó pè ní ìkórè. Àwọn ló ní àṣà wọn ní. Ó lórúkọ tí wọ́n ń pè lọ́dọ̀ wọn, ó dàbẹ́ ni pé òun náà ń pè ní Pentecost. Pentecost yẹn báyìí a ti gbàgbọ́ pé ọjọ́ kan bẹ̀ ní mímọ́ ni. Whereas according to táwa gbọ́, Pentecost yẹn òun ni ìkórè. Wọ́n ti ń ṣe kán tó bí Kristi Jésù. Ìjà mẹ́wàá wọ́n ti ń san kán tó bí Jésù Kristi. Àṣà wọn ni, bọ́lọ́run ṣe fún wọn ni, bọ́dẹ̀ ṣe ń ṣe ni. Ìmúra wọn, ìwọṣọ wọn, ìṣe gbogbo nǹkan wọn, ó ti wà kán tó bí Kristi. Àṣà ó yàtọ̀. Ìgbà tí Jésù dé tó bí Jésù, ẹ lọ wò ó nínú ìtàn, ìmúra Jésù kò yàtọ̀ sí ìmúra àwọn ọmọ Ísírẹ́lì. Ìdí ni wípé ìtó bá ní àṣà ni. Àbẹ́ gbọ́ nínú Bíbélì pé Jésù wọ agbádá. Ẹ gbọ́ pé Jésù ó dé fìlà gẹ́gẹ́ torí pé kì í ṣe àṣà ẹ̀. Àṣà ẹ̀ ọ̀tọ̀ ni, ẹ̀sìn ọ̀tọ̀ ni. Now ẹ wá gbọ́ káwá kọjá sílẹ̀ Yorùbá ń bí. Mo ń sún ọ̀rọ̀ mi kí n lè ráyè dọ́dọ̀ kábíyèsí ni o, àti kábíyèsí Olúwo àti kábíyèsí tuntun. Àmọ̀ràn lèmi kàn ní fún kábíyèsí tuntun. Kì í ṣe pé bóyá ó ní kankan tán ṣe, wọn ò ní, kò sí. So ẹ fọkàn balẹ̀. Now ẹ jẹ́ ká wá padà sílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá, kí ni àṣà? Kí ni àṣà wa? Kí ni ìṣe wa? Then kí ni ẹ̀sìn? Yorùbá àwa la kùnà láti mọ méjèèjì. Ìdí ni wípé àwa la gba ẹ̀sìn wọ̀nyí ní àgbàsódì. Àwa la gbà lágbàsódì. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé nítorí ìfẹ́ tá a fi gba ẹ̀sìn kíní àti kejì, a kùnà láti understand kí dẹ̀ ń ṣe ẹ̀bi àwọn tó mú ẹ̀sìn wá. Àwọn bàbá ńlá bàbá wa àtàwọn first generation of àwọn tó kàwé nínú ìran Yorùbá, àwọn ló ti yẹ kó máa fi ìpìlẹ̀ yẹn lélẹ̀, kó ya àṣà wa, kó máa yà sọ́tọ̀ fún wa, kó ya ẹ̀sìn sọ́tọ̀. Méjèèjì ò dọ́gba, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò sí ẹ̀yà tí Ọlọ́run dá ní ayé tí wọn ò láṣà tiwọn. Bẹ́ẹ̀ bá dé India, wọ́n láṣà. Bẹ́ẹ̀ yìnbọn sọ́mọ India, láti ṣe akọrin àti bàbá àṣà wọn ni. Ìmúra wọn àti mọ̀ gẹ́gẹ́ bí àṣà wọn. Ìgbéyàwó wọn àmọ́ bó ṣe ń ṣe àti mọ̀ pé àṣà wọn ni. Kò sí irú ẹ̀sìn tó o lè máa sìn ní ilẹ̀ India tó o bá fẹ́ ṣe ìgbéyàwó, ó ní bó ṣe máa jókòó, ó ní irú nǹkan tó máa ṣe fún ẹ tí wàá dẹ̀ sọ pé yes, èmi náà ṣe ìyàwó torí pé kí ni àṣà wọn ni. Kò sí ẹ̀yà tàbí orílẹ̀-èdè tí Ọlọ́run dá tí wọn ò ní àṣà wọn lọ́tọ̀, tí wọn ò dẹ̀ ní ìṣe wọn, tí ò dẹ̀ papọ̀. Ní ilẹ̀ India tí mò ń sọ, oríṣiríṣi ẹ̀sìn náà ló wà ńbẹ̀. Àwọn Mùsùlùmí wà ńbẹ̀, àwọn tó ń sin Hindu wọ́n wà ńbẹ̀, àwọn Hinduism wọ́n wà ńbẹ̀, kódà àwọn ló pọ̀ jù. Àwọn Taoism wọ́n wà ńbẹ̀ fẹ́rẹ́fẹ́. Kìrìsìtẹ́nì díẹ̀ náà dẹ̀ wà ńbẹ̀. So kí ni mo fẹ́ mú jáde ni wípé a gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin ẹ̀sìn àti àṣà. Tẹ́ bá wá wò ó, eléyìí ti fa ọ̀pọ̀lọpọ̀ ìjà àìgbọ́ra ẹni yé ní ilẹ̀ Yorùbá torí pé kí ni a kùnà láti mọ ìyàtọ̀ nínú ẹ̀sìn àti àṣà wa. Ìyẹn ló àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní olórí ẹlẹ́sìn. Wọ́n dẹ̀ tún lè sọ categorically wípé ó wà lára nǹkan tó àfẹ́tì àwọn kábíyèsí wa kankan báyìí tí wọ́n ń sọ wípé àwọn ò fẹ́ òrìṣà, àwọn ò fẹ́ kíní. Náà kí ló wá continue, ẹ jẹ́ kí n tún ṣàlàyé fọ́dà nípa nǹkan tí kábíyèsí Olúwo sọ, tí mo dẹ̀ ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, tí màmá wa Professor Sophie Olúwọlé náà sọ ní, tí mo quote wọn. Kí nìkan náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́yìn rí bí òrìṣà lénìí, wọn ò kì í ṣe òrìṣà. Kò sí nǹkan tó jẹ́ òrìṣà. Ìdánpẹ̀ lórìṣà, àwọn tí òrìṣà dá. Bí
Bíbélì táwa kà ó ṣe àlàyé kúnnákúnná fún wa pé Ọlọ́run nìkan ni kó o sìn. Ọlọ́run ẹnìkan ni kó o sìn. Bíbélì sọ ó clear fún wa. Ẹ̀yin TikTok mi rí yín lẹ́ni o. Ẹ gbá láyé mi. Ṣé rí àlàyé tí mò ń ṣe lọ yìí, mo fẹ́ ká fara balẹ̀ kẹ́ gbọ́ mi yé dáadáa. Now, tá a bá pèèyàn ní òrìṣà, kí ni ìtumọ̀ òrìṣà? Òrìṣà àwọn kan túmọ̀ ẹ̀ lọ́nà méjì. Ìtumọ̀ kan, wọ́n ní nígbà tí Ọlọ́run tó bojú wo ilé ayé, ìgbàgbọ́ Yorùbá ní pé ilẹ̀ Yorùbá ní ilé ayé ti bẹ̀rẹ̀, ibẹ̀ ní ilẹ̀ Ifẹ̀. Wọ́n ní Ọlọ́run bojú wo ilé ayé, ó wá dá àwọn ọgbọ́n, ìmọ̀, òye, ó kó lóríṣiríṣi, ó dá sílé ayé. Kì í wá ṣe gbogbo èèyàn lóríṣà nígbà t'Ọlọ́run dá sáyé pé káwọn èèyàn lè rí bíi. Nínú àwọn tó rí ní ọjọ́ náà tí wọ́n rí ṣà, tí wọ́n rí ọgbọ́n, ìmọ̀, òye tí wọ́n rí ṣà, àwọn ni wọ́n pè ní òrìṣà lénìí. Ìtàn kan ló sọ bẹ́ẹ̀ o, kì í sọmọ Lúkà. Ìkan tó sọ wípé àwọn tí wọ́n pè ní òrìṣà tàbí òrìṣà, àwọn tó jẹ́ wípé wọ́n dá nǹkan pàtàkì kan ṣe tí orí wọn gbé jáde, tí wọ́n ṣe nǹkan kan tó tí gbogbo èèyàn fi rántí wọn títí láéláé. Àwọn yẹn wọ́n tún pè ní òrìṣà. Lọ́tún pé àwọn ṣe mọ̀ pé ìtumọ̀ òrìṣà tàbí òrìṣà yẹn ó ti pín sọ́nà méjì. Ẹ jẹ́ ká agree méjèèjì, torí tá a bá fi méjèèjì wéra, á rí pé the same ìtàn ni. Ẹni tí ó dá nǹkan pàtàkì kan ṣe pẹ̀lú ẹni tó ríṣà nínú ọgbọ́n t'Ọlọ́run dá sílẹ̀. Dájúdájú tí ẹni tó dá nǹkan ṣe, ọgbọ́n tí Ọlọ́run dá sílẹ̀ lórí tó fi lè dá nǹkan yẹn ṣe. Méjèèjì yẹn, we agree it is the same. Kí Peter wá ń lọ ni wípé gbogbo àwọn tá a wá ń pè lóríṣà wọ̀nyí, ìtàn sọ fún wa wípé èèyàn bíi tiwa ni wọ́n. Ìtàn ó sọ clearly, kódà Ifá Àgbọnnìrègún sọ clearly wípé gbogbo àwọn tá a sọ yìí èèyàn ni wọ́n. Ọ̀rúnmìlà èèyàn ni. Ẹjọ́ ẹ̀yin tẹ́ bá mọ ibi tán pè lókè Gẹ̀tì, ṣé Adó ní òkè Gẹ̀tì wà ní tàbí Ifẹ̀? Torí àwọn kan sọ fún mi pé Ifẹ̀ ló wà, àwọn kan ní òkè Gẹ̀tì. Wọ́n ní Ọ̀rúnmìlà bàbá àgbára Àgbọnnìrègún tí a bí sí òkè Gẹ̀tì nílé bàbá rẹ̀, òkè Gẹ̀tì nílé bàbá ẹ̀, Jákúta lórúkọ ìyá ẹ̀. Gẹ́gẹ́ bí ìtàn, Jákúta lórúkọ ìyá tó bí, òkè Gẹ̀tì ní ilé bàbá ẹ̀ wà. Dájúdájú ẹni tó kò gbọdọ̀, ẹni tó jẹ́ òrìṣà, gẹ́gẹ́ káwa bá ṣe ń gbé wọn, kò yẹ kán ní ìyá, kò yẹ kán ní bàbá, kò yẹ kán ní. Ṣùgbọ́n torí wípé wọ́n dá nǹkan kan ṣe ni a ṣe yọ wọ́n lọ́ta, ṣe distinguish wọn, ta ṣe tó fi dàbẹ́ ni pé ọ̀wọ̀ ló yẹ kí ọmọ Yorùbá máa bù fún wọn, kì í ṣe wípé ká sọ pé à ń bọ wọn. Ṣùgbọ́n nítorí wípé ìgbà mìíràn bí nǹkan bá ṣe ń lọ ní èdè wa máa tẹ̀lé. Àwọn èdè yẹn ti wá jẹ́ ká believe, torí ìgbà tí ọ̀rọ̀ translation wáyé, gbogbo kíní wọ̀nyí ni àwọn mistake ti wà. Àìdẹ̀gbọ́ra ẹni yé ìran ọmọ Yorùbá ni ò jẹ́ káwọn àtúnṣe wà lórí gbogbo ẹ̀. There are many languages nílẹ̀ Yorùbá, láti òyìnbó sí Yorùbá, tó yẹ kí àtúnṣe ti wà. À ń bọ wọn. What is the meaning of pé à ń bọ nǹkan? Kí ni Yorùbá ẹ̀? Òyìnbó tá bá ní ká túmọ̀ Yorùbá pé à bọ nǹkan, ó túmọ̀ sí worship to me. Ṣùgbọ́n tá bá tún ní ká wò ó lọ́nà kejì, tá bá sọ pé à bọ nǹkan, that is as a sacrifice, pé àrú ẹbọ láti bọ kinní kan, ẹbọ àti bọ méjèèjì ló ní nǹkan ṣe papọ̀. Now listen, ṣé wá rí nínú Bíbélì tẹ́mi bá ní kí n translate worship
sí Yorùbá to my own ẹ mọ̀ pé mi ò gbóyìnbó máa translate àsì pé ìsìn tàbí ẹ̀sìn tàbí sìn worship sìn Ọlọ́run rẹ nìkan ni kí ìwọ kí ó sìn. It is only your God that you must worship sìn. But ẹ bá fẹ́ qualify àwọn tó ń bu ọ̀wọ̀ fún Ògún tó ń bu ọ̀wọ̀ fún Ọbàtálá ẹ qualify wọn wípé wọ́n ń bọ Ọbàtálá wọ́n ń bọ tàbí wọ́n ń sìn rárá ìyàtọ̀ wà ní méjèèjì. To my own understanding there is quite difference between the two. Ìyàtọ̀ wà ní pé kẹ́ ẹ sìn tàbí kẹ́ ẹ bọ mo lè bọ ọba bẹ́ẹ̀ tí bá ní ọba tó jọ mí lójú màá bọ kí ni bíbọ tí mò ń sọ ni wípé bọ yẹn ó lè jẹ́ bọ̀wọ̀. Ṣé mo pé Yorùbá a ní àwọn èdè tó jẹ́ wípé tá a bá pé kùn á fi àkókò wa ṣòfò á wàá gé kéékèèké bọ tá à ń sọ ìbá ó lè jẹ́ bọ̀wọ̀. Àwọn bàbá wa tó yẹ kó ṣe rìsáàsì yẹn délẹ̀ ni wọn ò ṣe é kán fi lélẹ̀ fáwa ọmọ. Ó bọ Ògún tí wọ́n sọ yẹn ó ṣeé ṣe kó má jẹ́ wípé kéèyàn worship Ògún ni wọ́n ń sọ ó ṣeé ṣe kó jẹ́ wípé bọ̀wọ̀ fún Ògún. Àwọn tó ṣerú ẹ̀ ní ìlú òyìnbó in the western world àwọn tó ṣerú nǹkan táwọn pè lórìṣà yìí ṣe di ọ̀la àwọn òyìnbó sì ń bu ọ̀wọ̀ fún wọn. They still honor them respect them di ọ̀la máa ń lọ bẹ̀ gbẹ́gẹ́ padà wálé. Wọ́n ní Ọbàtálá ó ní nǹkan tó achieve nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń bọ̀wọ̀ fún dọ́là. Ògún wọ́n ní Ògún ló kọ́kọ́ discover irin téèyàn fi ń ṣe oko téèyàn fi ń ṣiṣẹ́ oko téèyàn dẹ̀ fi ń jagun tí ó ń pè ní tools farming tools and war equipment. Ògún ló discover ẹ̀. Iṣẹ́ ribiribi tóun ṣe nìyẹn tí wọ́n ṣe ń bọ̀wọ̀ fún. Ṣàngó wọ́n ní Ṣàngó ló discover tó pè ní thunderstorm or electricity báwọn kan ṣe gbé kalẹ̀ I don't know but méjèèjì náà ó ṣeé ṣe kó farajọra. Iṣẹ́ tóun gbé ṣe nìyẹn tí wọ́n ṣe ń bọ̀wọ̀ fún. Ọ̀rúnmìlà ìtọ́hún ṣe ló ṣe bọ̀wọ̀ fún ni pé òun ló ní ọgbọ́n jù ní gbogbo àgbáńlá gbogbo ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó ní ọpọlọ t'Ọ̀rúnmìlà ní. To an extent tó jẹ́ wípé wọ́n ní ẹni tí àwọn òyìnbó tí wọ́n consider ẹni tó òyìnbó consider as the father of philosophy. Wọ́n ìtàn sọ wípé nígbà tó gbọ́ ìró ẹni tí wọ́n ń pè ní Ọ̀rúnmìlà ó rìnrìn àjò wá sí ilẹ̀ Áfíríkà ó wá Ọ̀rúnmìlà rí ó ṣe tẹ́sì fún Ọ̀rúnmìlà ná bọ́lẹ̀ ibẹ̀ ló ti gbé kúdòsì fún Ọ̀rúnmìlà. Ṣùgbọ́n torí pé ìran Yorùbá láti ìgbà tó ti pẹ́ wá understand ipò yẹ ká kọ àwọn àkọọ́lẹ̀ gbogbo tó yẹ ká kọ sílẹ̀ ni wọ́n memorize sínú Ifá. That is why tó fi jẹ́ pé kò sí tó béèrè lọ́wọ́ Ifá lè ní Ifá sọ fún ẹ. That is it. But ibi tí mò ń lọ kọ́ nìyẹn Ọ̀rúnmìlà gbé nǹkan kan ṣe òun ni father of philosophy fún àwa ọmọ Yorùbá. Ọ̀rúnmìlà iṣẹ́ tiẹ̀ nìyẹn tí wọ́n ṣe wọ́n ní ọmọ Ifẹ̀ ní Òkè Gẹ̀tì. Ọ̀nà wo ló fi jẹ́ Ọlọ́run? Ọ̀nà wo ló fi jẹ́ Ọlọ́run tó fi yẹ ká máa sìn? Àwọn àlàyé yìí ní bàbá wa Kábíyèsí Olúwo ní ìbátan bá ti ṣe àlàyé tẹ́lẹ̀ fáwọn èèyàn sódà kó lè yé wọn. Àwọn kan dìde wọ́n sọ pé àwọn ta wíàrà gbogbo nǹkan táwọn ń takò wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ní í ṣe pẹ̀lú àṣà wa àti ìṣe wa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Now kí n tó wá bọ́ sí ọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn kábíyèsí yìí furthermore mo fẹ́ kẹ́ understand ní ilẹ̀ Yorùbá yìí mo ti mention àwọn tó dá nǹkan ṣe tí ìran Yorùbá dẹ̀ ń bọ̀wọ̀ fún dọ̀la bọ́ tó ń sọ yẹn pé wọ́n bọ Ògún wọ́n bọ Ọbàtálá wọ́n bọ Ọ̀ṣun wọ́n bọ gbá
wọ́n dá nǹkan ṣe èèyàn ni wọ́n. But they were able to distinguish themselves. Láàárín èèyàn, wọ́n ṣe nǹkan tó jọni lójú. For example now, ká wá lọ sí ìlú òyìnbó. Mi ìfẹ́ lọ into Catholicism. Mi ìfẹ́ lọ into Catholicism. Mo fẹ́ wá in a neutral ground. Àwọn kan wà nílùú òyìnbó rí tán gbé nǹkan rere ṣeré. Táwọn òyìnbó di ọ̀la wọ́n bu ọ̀wọ̀ fún wọn. For example, ẹni tó ṣe tẹlifóònù tá à ń lò, the first telephone ní pè ní Graham Bell. Graham Bell di ọ̀la, people still honour him. Bí bá sọ pé honour, that is pé wọ́n sì bu ọ̀wọ̀ fún di ọ̀la Graham Bell. Òun ló discover tán pè ní tẹlifóònù, òun ló ṣe jáde. Dọ̀la yìí wọ́n bọ̀wọ̀ fún, orúkọ ẹ̀ ò dẹ̀ parẹ́. The same thing táwọn òyìnbó ń ṣe fún làwa Yorùbá náà ń ṣe fáwọn tá a pè lóògùn Ṣàngó yìí. Ọ̀wọ̀ là ń bù fún wọn. Kò sẹ́ni tó ń sìn wọ́n. Ọlọ́run nìkan ni wọ́n ń sìn. Olódùmarè nìkan ni Yorùbá ń sìn. My belief. Ẹ bá tún kúrò lórí Graham Bell, ẹ wá sórí mọ́tò. Ẹni tó kọ́kọ́ ṣe mọ́tò àkọ́kọ́ tó discover náà pè ní mọ́tò pé kàn ṣe kó gbé èèyàn rìn, òun náà pè ní Karl Benz, ọmọ orílẹ̀-èdè Germany ni Karl Benz. Títí di ọ̀la wọ́n fi orúkọ mọ́tò ń pè, mọ́tò yẹn wà lára mọ́tò tí àwọn èèyàn lò jùlọ ní àgbáyé. Wọ́n fi bọ̀wọ̀ fún ní Karl Benz. Òun ló kọ́kọ́ ṣe mọ́tò tó rìn. Karl Benz, ọmọ orílẹ̀-èdè Germany ni. Dọ́là wọ́n bọ̀wọ̀ fún. Ẹlòmíà ní, mo rántí ìgbà tí mo wà kékeré. Kàtígórì mọ́tò méjì ló wà. Nígbà mo kéré, mọ́tò méjì ni mọ́tò olówó. Tó o bá fẹ́ mọ̀ bóyá ẹnìkan lówó, àìsáìdà kó o bá pijó nídìí ẹ̀. Pijó yẹn tún jẹ́ lẹ́bù olówó kékeré tún nìwọ̀n yẹn. Àwọn owó tí wọ́n tún limit. Ṣùgbọ́n ẹni tó bá bẹ́ẹ̀sì nídìí ẹ̀ ẹjọ́ olówó ni o. Olówó ẹni tó bá rí tó lo Benz, Mercedes Benz, olówó gidi ni. Abẹ́ẹ̀kọ́. So Benz di ọ̀la, orúkọ ẹ̀ ò parẹ́, wọ́n rántí ẹ̀. They still honour him. Upon pé kò sí láyé mọ́, ṣùgbọ́n di ọ̀la ọlọ́la wọ́n rántí ẹ̀. Torí pé kí ni in tó gbéṣe láyé kò gbọdọ̀ parẹ́. Tẹ́ bá kọjá sórílẹ̀-èdè Amẹ́ríkà, aeroplane tó ń fò, ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà kan ló ṣe, ẹ̀gbọ́n àti àbúrò, Wilbur and Orville Wright. Àwọn ni wọ́n kọ́kọ́ ṣe tán pẹ̀lú aeroplane. Di ọ̀la ọlọ́la, there is a specific area tí wọ́n fi orúkọ wọn pè lórílẹ̀-èdè Amẹ́ríkà di ọ̀la ọlọ́la tí ò dẹ̀ parẹ́. Wọ́n bu ọ̀wọ̀ fún wọn torí tí wọ́n dá ṣe. Martin Luther ó ní ipa tó fi lélẹ̀ títí di ọ̀la. Ẹ tún máa sọ ìtàn Martin Luther, ẹ tún máa sọ fáwọn ọmọ yín ni. Àwọn ọmọ yín á tún máa sọ fáwọn ọmọ tiwọn. Torí tó gbé ṣe ni o. And they never forget them. Òyìnbó ló fìyà jẹ wá. Translation of òyìnbó to Yorùbá. Ẹ ń bọ́ ó lè jẹ́ bọ̀wọ̀. Mo dúró lórí ẹ̀, mo dẹ̀ dúró. Ipe bọ́ tí wọ́n sọ wọ̀nyí, mi ò gbàgbọ́ ipe worship. Pé kéèyàn bọ́ wọ̀ fún nǹkan, ó yàtọ̀ sí pé kéèyàn worship nǹkan. Gbogbo àwọn tó ń bọ̀wọ̀ fún wọn wọ̀nyí, bí òye ṣe yí àwọn tí wọ́n lè translate ẹ̀ náà ṣe sọ pé wọ́n ń bọ wọ́n. Bọ wọ́n, what is the English of bọ nǹkan? Bàbá ní wọ́n bọ nǹkan. I want to know the English. To my own understanding, ká bá sọ pé worship ìyẹn ni pé o sìn. Sísìn tó ń sìn yẹn ó lè wá jẹ́ Ọlọ́run. That is my belief. Ọlọ́run lè yàn án sìn. Bọ̀bọ́ mo ẹ sọ òyìnbó bíbọ yẹn, ẹ sọ fún mi, mo fẹ́ mọ̀. Bọ, ẹ bu ọlá fún, ẹ bọ̀wọ̀ fún. My own understanding.
náà ká wá padà sílé again. Àṣà ìṣe Yorùbá. Àṣà Yorùbá ní ọ̀nà tí wọ́n fi ń entertain ara wọn tẹ́lẹ̀. Ara àṣà Yorùbá ni. Ara ìṣe Yorùbá ni. Àṣà Yorùbá lára iṣẹ́ tí ìran Yorùbá ń ṣe ní iṣẹ́ ọdẹ tí wọ́n mọ̀ wá mọ́ láti bẹ̀rẹ̀. Lára iṣẹ́ tí ìran Yorùbá ń ṣe láti bẹ̀rẹ̀ òun ni entertainment. Entertainment ti wà. Wọ́n rí kése kó tó di wípé wọ́n gbé àwọn sinimá àgbéléwò dé, kó tó di pé ọ̀rọ̀ olórin dé bẹ̀rẹ̀. Ìtànpẹ̀lẹ̀ entertainment ó ti wáyé tipẹ́tipẹ́. Àwọn yẹn ni wọ́n ń pè ní àwọn elégúngún, àwọn tó ń ṣe eégún. Ṣùgbọ́n torí pé for example ẹ worú àwọn tó ń ṣe eégún. Eégún is meant for entertainment. Eégún yàtọ̀ sí orò. Entertainment òun ni eégún wà fún. Kó dá yín lára yá, àjò display adára fún yín. That is sometimes wọ́n ṣe magic tó ń pè ní magic idán. Ìtàwọn eégún wà fún yẹn. Ṣùgbọ́n torí pé àwọn kan wá yàn láàyò wípé ìtàwà fẹ́ máa ṣe tàbá máa fi jẹun rèé. Ìdí tó fi dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wá mú ọ̀kan tàbí méjì mọ́ nìyẹn tó fi dàbẹ́ ni pé ìtòjọmọ́ oògùn ó wọ inú ìdánpẹ̀lẹ̀ eégún. Because ẹni bá fẹ́ ṣe magic ó máa nídìí àti mú kan fún èkejì. Eégún ara àṣà ilẹ̀ Yorùbá ni. When I was ọmọ kékeré, àwa ìlọ wo eégún, kí la lọ wò ń bẹ̀? Ìjó tó fẹ́ jó, àrà tó fẹ́ dá, àwọn eégún kan wà nígbà tí mo wà kékeré, tó bá jó títí, átákìtì, fúrúfúrú, ó lè bẹ́ẹ̀ mẹ́rin. Inú wa dùn. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa mú exercise bó fẹ́ bó kọ̀ because kí ló máa ṣe? Wọ́n á lé ẹ́. Àwọn eégún tó máa ń léyàn, wọ́n pè ní èsè. Tàbí ká àní how wọ́n bá ti lè gbọ́ báyìí wọ́n máa bẹ̀rẹ̀. Wọ́n máa kó àtòrì dání. Tó o bá ti fẹ́ kàtòrì yẹn bà ẹ́, wàá sá eré mi. Ìwọ tó o fẹ́ exercise, wàá ṣe exercise tipátipá. Àwa kan wá dúró lókè àbá wo wọn. Ìpín sáré ìlú wa dùn, wọ́n máa entertain wa. Àwọn míì àjọ bí tó ti jó wọ́n máa jó pírípírípírí inú wa máa dùn pé ẹ̀ṣẹ̀gùn ìmọ̀ ń jó àjọ àtàkìtì abẹ́ àjọ that is entertainment tí eégún wà fún nìyẹn. Nítorí pé àwọn kan wá yàn láàyò pé entertainment line yìí làwa ti fẹ́ máa jẹun. Irú àwọn wọ̀nyẹn ni Yorùbá ti wá sọ orúkọ wọn ti pè wọ́n ní ọ̀jẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé wọn ò níṣẹ́ méjì ju iṣẹ́ ọ̀jẹ̀ lọ. Iṣẹ́ eégún yẹn ni. Wọ́n ti wá gbà á gẹ́gẹ́ bíi pé ọ̀jẹ̀ làwọn máa ṣe. Wọ́n dẹ̀ ń ṣe bàbá ṣe àfilẹ̀ fọmọ. The same thing happen ní ọ̀nà tí ọdẹ. Iṣẹ́ ọdẹ iṣẹ́ ni nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n torí pé iṣẹ́ àṣejẹ ni, torí pé àwọn kan ti wá mú gẹ́gẹ́ bíi òkúnkúndùn náà ṣe tún wá ọ̀kan kún èjì tó ṣe fi mọ tó fi di pé tó bá máa ṣiṣẹ́ ọdẹ wàá nídìí láti mọ ìkan kan tàbí méjì mọ. Àṣà Yorùbá ni àwọn ọdẹ mọ bó ṣe bára wọn sọ̀rọ̀, wọn mọ bó ṣe kọrin kíra wọn tó ṣe entertain ara wọn. Àwọn ọdẹ ló ní ìjálá. Tí àwọn ọdẹ bá kóra wọn jọ tí wọ́n ń sùn jálá fúnra wọn tàbí tí wọ́n ń ṣe aré ọdẹ, ẹ discover pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí òye á máa sá fún wọn. Á ní kí làwọn eléyìí ṣe, á láwọn olórìṣà, àwọn eléégún, àwọn onígbà, àwọn aláwo, á sá fún wọn. Ṣùgbọ́n tó bá rí ibi tó ti ń ṣe Christmas, tó ti mú àwọn ọdún míì wá, tó ti máa entertain, bóyá tí Michael kìíní kan wá, Burna Boy ọgbọ̀tẹ̀bà tán bá wọ́n lọ bẹ̀ wọ́n jó wọ́n wù wọ́n entertain ara wọn. Ṣùgbọ́n tí wọ́n bá ń sun ìjálá tàbí tí wọ́n ń ṣe aré ọdẹ, wọ́n á máa bínú wọn lórìṣà. Kó tó di pé àwọn eléyìí tí ẹ ń lọ yẹn kó tó di ayé, kò lọ́nà tí ìran Yorùbá fi ń entertain ara wọn ni. Ẹ jẹ́ ká understand kìíní wọ̀nyí. A ti gbé ẹ̀sìn àti àṣà àti gbé wọn kọlura. A differentiate wọn rárá. Ìyàtọ̀ wà ní ẹ̀pọ̀nbélé. Mo dẹ̀ máa sọ fún gbogbo wa always pé ọkàn ẹni lọ́lọ́run, ibẹ̀ lọ́lọ́run ẹ̀ máa gbé.
Tọ́pẹ́ Àlàbí ní ibi gbogbo ló wà ayérayé o, ibi gbogbo ló wà, ibi gbogbo lọ́lọ́run wà. Tó o bá fi òtítọ́ sin Ọlọ́run, Ọlọ́run ò ní jọ́ọ̀jì ẹ bóyá o lọ wo eérú, Ọlọ́run ò ní jọ́ọ̀jì ẹ bóyá o lọ chọ́ọ̀chì, Ọlọ́run ò ní jọ́ọ̀jì ẹ bóyá o lọ mọ́sálásí, Ọlọ́run ò ní ṣèdájọ́ ẹ bóyá o rìn bó ṣe wù. Ọlọ́run á ṣe ìdájọ́ ẹ nítorí wípé o rìn lọ́nà tó wu Ọlọ́run, o ṣe ìfẹ́ Ọlọ́run tàbí o ṣèfẹ́ Ọlọ́run. Nítorí náà fẹ́ fi jọ́ọ̀jì ẹ nìyẹn. Kí dẹ̀ ni Bíbélì ti kó tiẹ̀ òfin méjì péré ni. Fẹ́ Olúwa Ọlọ́run ẹ bí tọkàntọkàn ẹ. Ó ní ìkejì jọ fẹ́ràn ọmọ ní kejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ. Òfin kan kò sì lòdì sí irú wọn ni ó parí. Ó mà parí lẹ́yìn òfin méjì yẹn. Tó o bá ti lè ṣe méjì yẹn wàá rí Ọlọ́run, ó di dandan wàá rí ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n èyí tó ṣe kejì ni o lè wá, ìyẹn ni Jésù wá fúnra ara ẹ̀ tó wá yán tó tú dáadáa nínú ìwé Lúùkù mi ìrántí sábà àìmọ̀ Bíbélì fìyà jẹ mí. Nígbà tí ọkùnrin yẹn ń béèrè lọ́wọ́ Jésù pé Jésù wá, kí ni mo lè ṣe tí màá fi rí ìjọba Ọlọ́run? Jésù ní gbogbo property tó ní pátápátá lọ tà á kó fi tọ́jú àwọn mẹ̀kúnnù. Ó wá ní ó ṣe mọ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ, ó try láti play Jésù, ó fẹ́ play Jesus Christ, but Jésù náà jẹ́ fún wọn lásán pé this is the way. Ó ní tó bá wá dọjọ́ ìkẹyìn, ó ní don't be surprised, ó ní ẹlòmíì á fẹ́ wọ ìjọba Ọlọ́run, ó ní Ọlọ́run á lé wọn dànù, á ní Jésù náà á lé wọn dànù pé get out, ó lè wọ bí. Ó ní wọ́n wá béèrè lọ́wọ́ òun pé kí ni ìdí tó ò ṣe lè wọ ibi tóun ò ṣe lè wọ bẹ́ẹ̀. Ó náà á sọ fún mi pé nígbà tí ìyà ń jẹ mí, ẹ fún mi lóúnjẹ, tẹ́bi ń pa mí, ẹ fún mi lóúnjẹ. Mo wà ní ìhòhò, ẹ ò daṣọ bò mí. Mo wà nínú ìṣòro, ẹ ò ràn mí lọ́wọ́. So therefore kò sáyè yín níbí. Ó ní wọ́n wá béèrè pé ìgbà wo la rí ẹ kó wà nínú ìhòhò, ìgbà wo ló wà nínú ìṣòro, ìgbà wo ló lébi pa ẹ́ tà fún ẹ ní gbogbo kìíní wọ̀nyí. Jésù àwa sọ fún ẹ pé níwọ̀n ìgbà tẹ́ ẹ ti kọ̀, tẹ́ ẹ ṣe fún àwọn ọmọlàkejì níwọ̀nyí, èmi lẹ ṣe fún. So therefore o ò lè wọ̀jọba Ọlọ́run. Ó tún wá sọ otherwise wípé àwọn kan wá dúró, Jésù àwa ọ̀dà wọn pé ó yá ẹ wọlé bọ́ sínú ayọ̀ Olúwa rẹ. Wọ́n wá sọ pé Olúwa kí la ṣe tá a fi dì sáfẹ́ a nígbà tí ebi ń pa mí ẹ ti fún mi lóúnjẹ, nígbà tí ìyà ń jẹ mí ẹ dìde ẹ gbèjà mi, nígbà bàbá a sọ pé ìgbà wo ni Jésù àwa sọ fún pé nígbà tẹ́ ẹ ti ṣe fún àwọn ènìyàn wọ̀nyí èmi lẹ ṣe fún. Ó ti parí. Tó o bá ti lè dúró lórí òfin méjì tí Jésù sọ yẹn, wàá rí Ọlọ́run. Ó dá mi lójú jọṣẹ lọ pé wàá rí Ọlọ́run, wàá rí Ọlọ́run níṣà. Wàá ṣe ni wàá rí Ọlọ́run sẹ́ẹ̀, wàá wọ ìjọba Ọlọ́run. Tó o bá ti lè ṣe é, tó o bá tọmọlàkejì ẹ jẹ́, o pa sára, o pa sáyé, ebi ń pa òràn lọ́wọ́, lágbára ẹ ṣe gbé ní omi sọ pé dandandandan kó ṣe ju agbára ẹ lọ. Jésù ní gẹ́gẹ́ bí ara rẹ, that is tó o bá ní àkàrà ẹyọ kan nílé, búrẹ́dì 600 naira tó bá dóhùn ló ní, tọmọlàkejì ẹ tẹ́bi ń pa, máa wọ pé búrẹ́dì 600 naira yóò ní yó mi, gé sí méjì ntọ́lọ́gùn tí Jésù sọ nìyẹn, gé sí méjì fún lápá kan kí wọ́n mú apá kan. Ṣùgbọ́n ẹlòmíì agẹsọ́nà mẹ́rin á mú apá kan fún ọmọlàkejì. Ó ti ẹ̀ gbìyànjú, ẹni tí ò fún rárá ń kọ́ ẹni tí ò fún rárá ń kọ́ kí ló ní kó ṣe. So ìyẹn ni mo fi sọ yí pé ẹ̀sìn ọ̀tọ̀ ni, àṣà ọ̀tọ̀ ni. Àṣà ìran Yorùbá ni wípé nínú àṣà Yorùbá a ní àṣà bó ṣe ń ṣègbéyàwó nílẹ̀ Yorùbá. Ìgbéyàwó Yorùbá ó yàtọ̀ sí ti China, ìgbéyàwó Yorùbá ó yàtọ̀ sí ti India, ó yàtọ̀ sí ti Korea, ó yàtọ̀ sí ti England. Eléyìí tí Yorùbá wá gbà bí ẹni gbàgbọ́ ọtí sí àwọn òyìnbó England ló introduce àwọn ló ń ṣerú ẹ̀. Kẹ́ ẹ pé ní white wedding, ẹ kò sí suit. Mo rántí ìgbà tí mo fẹ́ ṣe wedding, mo sá mo wọ́wọ́ súùtù. Lọ sí cooperative ọ́fíìsì mi, ọ́fíìsì ẹ fẹ́ jọ bójú tì ní ẹ fún mi, mo sá kì í sáà lè rówó súùtù. It is not our culture. Àṣà wọn ní àwa la gbà á, àgbà mẹ́sìn,
àgbà papọ̀ mẹ́sìn wa kó tó di pé wọ́n gbé ẹ̀sìn dé ṣé Yorùbá ò kì í fa ọmọ fọ́kọ ni ṣé wọn ò kì í ṣe ìyàwó ni ṣé wọn ò kì í ṣe ni mo bí wá that is to tell you pé a ní àṣà tiwa ẹlòmíì ò tiẹ̀ ní interest sí ìdánpẹ̀ ní ìdáná ti ilẹ̀ Yorùbá ẹlòmíì ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí mọ́ tó bá ti ṣe court á lọ registry tó bá ti lọ registry á ti bẹ̀ á gba reception lọ á wọ suit á wọ gown ìyàwó á wọ gown wá wedding gown wọn á fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ọkọ náà kó sí suit á di kákàdì kúkú ló bá tán mò ń bí ẹ kí wọ́n tó gbé gbogbo wọ̀nyẹn dé ṣé Yorùbá ò ní àṣà àti ìṣe tó rọ̀ mọ́ ìgbéyàwó ni ẹ má fi ẹ̀sìn àti àṣà ẹ má jẹ́ ká máa kọlura wọn mọ́ ẹ yọ̀ǹda méjèèjì ó gba ẹnu mi láti sọ yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olórí ẹlẹ́sìn lénìí ni wọ́n sáré lọ wo eégún nígbà tí wọ́n wà ní kékeré. Does that make them a sinner? ṣé yẹn sọ wọ́n di ẹlẹ́ṣẹ̀ tó máa lọ sí ọ̀run àpáàdì ni? ẹ má jẹ́ ká máa gbé méjèèjì yẹn ká máa fi kọlu ara wa. And that is why tó fi jẹ́ pé things are getting worse and worse every day nílẹ̀ Yorùbá. Ara ẹ̀ lèdè sísọ. Wọ́n mú èdè papọ̀ mọ́ ẹ̀sìn wá fún wa. Ọjọ́ tí wọ́n gbé ẹ̀sìn dé ni wọ́n create ìdánpè ní school, infant school, primary school lẹ́nu. Ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní ABCD, EFGH, IJKL, IJK, LEM, NEOP, QRO, SEU, PW, PCYZ. Ibẹ̀ náà ti kọ́ wọn tó ti mọ̀ pé A for apple náà ti kọ́ wọn láyé ìgbà yẹn. Ibẹ̀ náà ti kọ́ wọn ní èdè òyìnbó tó fi di pé èdè Yorùbá wá di nǹkan tí à ń rí sá. Whereas èdè wa ó rọ̀ mọ́ àṣà wa. Reason tẹ́ ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ reject èdè wọ́n ti rí èdè Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tó ní ṣe pẹ̀lú òrìṣà. Òun ló ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ Àlàbí recently. Òun ló ṣe di that is what happens. Tó sọ̀rọ̀ pé mo dẹbọ àbọ̀rú àbọ̀yè. Táwọn kan gbé báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bu wọ́n bẹ̀rẹ̀ sí ní lábìṣe ẹ̀ kíní kan. Whereas èdè tó sọ yẹn èdè Yorùbá ni. Ẹ túmọ̀ ẹ̀ sóyìnbó kí ló túmọ̀ sí? Mo dẹbọ mo rú mo yè. Kí lẹ bọ? Sacrifice. Ẹ wá jẹ́ ká wò ó ká má máa gbé ọmọ ọba ká má gbé fọ́ṣù. Ọlọ́run tó dá ìran kankan tó dá orílẹ̀-èdè kankan ó dá wọn ó fún wọn ní àṣà àti ṣe wọn lọ́tọ̀ ni. Ó wá fi kíní kan tó kún fún wọn òun ní èdè. Ó fún wọn ní èdè. Orílẹ̀-èdè Japan Ọlọ́run dá wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ó fún wọn ní àṣà tí wọ́n máa lò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ó wá fún wọn ní èdè tiwọn. Japan wọ́n lédè. Wọ́n ní àṣà. Wọ́n dẹ̀ lọ́nà tán fi ń sin Ọlọ́run. Wọ́n fi ń sin Olódùmarè. They call it Shintoism. Àwọn ni wọ́n ní Shintoism níkàwọ́. Àwọn kan wà tó jẹ́ pé àwọn náà ní Taoism. Àwọn kan wà tó jẹ́ Hinduism. Buddhism wà. Àwọn tó ń sin Buddha. Àwọn China. Lóríṣiríṣi bẹ́ẹ̀. Ọlọ́run ti dá gbogbo orílẹ̀-èdè ó dẹ̀ dá pé ìwọ ló wá mọ ọ̀nà tí wàá fi tẹ̀lé Ọlọ́run. To round it up. Orí àkókò mi ti lọ. Bàbá wa kábíyèsí Olúwo mi ò tí ì ṣetán láti bẹ̀yìn torí pé mo ti sọ̀rọ̀ pẹ̀lú ìbínú lọ́pọ̀lọpọ̀ ọgbà. Àwọn nǹkan tí mò ń gbọ́ sísìn ó mú mi rí pínkì bó yá. Àwọn nǹkan tí kórajọ tán ti sọ̀rọ̀ dọ́dọ̀ yín inú mi dẹ̀ dùn. Ẹni yìí ẹni ọ̀wọ̀ ni ọba. Èmi náà sọ bákan máa pe ọba ní aláṣẹ ìkejì òrìṣà kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Èmi fúnra mi gan mi ò ń ṣe kejì òrìṣà. Òrìṣà lè mi fúnra mi gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ. Èmi ti mọ̀ tẹ́lẹ̀ kábíyèsí. Òòṣà lè mi fúnra mi. Mi ì ṣe igbákejì
òrìṣà orí fúnra mi òrìṣà tó rọ́lọ́run fún mi lọ́pọlọ mo dẹ̀ ń lò and I will continue to lò. So bí n ṣe gbákejì òòṣà ká má wàá sọ ọba wọn ló ba lórí ohun gbogbo ó ba lórí anybody. So mo respect àwọn ọba mo dẹ̀ bọ́lá fún wọn mo bọ̀wọ̀ fún wọn ṣùgbọ́n tó wà níbẹ̀ ni pé ẹ ti jẹ́ kí àṣà Yorùbá ń parun àṣà náà fi mọ orílẹ̀-èdè àṣà náà fi mọ orílẹ̀-èdè àṣà àwọn China lẹ fi mọ̀ wọ́n di ọ̀la ọlọ́la àṣà Korea lẹ fi mọ̀ wọ́n di ọ̀la àṣà Indian wọn ò nídìí àti sọ fún ẹ pé this is an Indian kó tó mọ̀ pé Indian rèé àwọn Japanese àwọn Thailand àwọn gbogbo àwọn country pẹ́pẹ́pẹ́pẹ́ wọ̀nyí wọn ò nídìí láti sọ fún ẹ kó tó mọ̀ pé àwọn èèyàn báyìí ni. And to my own belief and understanding ẹ̀yin kábíyèsí wa gan ni custodian of our culture and heritage àṣà àti ìṣe ìran Yorùbá ẹ̀yin ọba gan ló wà lọ́wọ́ ẹ̀. Táwọn òyìnbó kì í ṣọdẹ ni gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe lọ lẹ́ẹ̀kan òyìnbó ń ṣọdẹ àwọn míì mú bí iṣẹ́ àwọn kan ṣàgbẹ̀ àwọn kan ṣọdẹ wọ́n mú bí iṣẹ́ àwọn kan orin kíkọ òun ló bí àwọn ọdún ń pèlè just to entertain people àwọn òyìnbó náà ń ṣe ẹ lọ wádìí ẹ béèrè oníkálukú ló ní àṣà tiẹ̀ ẹ má jẹ́ ká gbé àṣà àgbèwọnú ẹ̀sìn. Kábíyèsí tuntun adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ nǹkan méjì mo fẹ́ béèrè ni mo fẹ́ bẹ̀ yín fún àwa náà àmọ́ àgbórí wọlé abẹ́kàn parí yìí nìkan ṣe kẹ́ gbadé kan gbọ́ pàṣẹ fún yín kẹ́ wọlé oyè rẹ o àwa wọlé kanlẹ̀ àbọ̀. Àkọ́kọ́ ṣé ọba ẹ̀sìn lẹ́fẹ́ wá jẹ tàbọ́ba Yorùbá ẹ gbọ́dọ̀ ro torí inú bí àwọn tó nílẹ̀ lọ́ọ́lọ́ọ́ yìí inú bí Olódùmarè lórí tó ń ṣẹlẹ̀ sí ìran ọmọ Yorùbá inú bí Ọlọ́run gidigidi gan sí tí ìran ọmọ Yorùbá ń kojú ẹrọ láròjinlẹ̀ ṣé ọba tẹ́ fẹ́ wá ṣe ṣọba yìí ọba òṣèlú ni tàbọ́ba ẹ̀sìn tàbọ́ba Yorùbá ẹrù ọba ẹ̀sìn tàbí tòṣèlú tàbọ́ba Yorùbá ẹrù dáadáa. Èyí tó ń ṣe kábíyèsí Olúwo nìyẹn ọba ẹ̀sìn ni ọba Yorùbá dẹ̀ ọba òṣèlú dẹ̀ ni. Tó o bá fẹ́ prove ara ẹ as competent ọba wàá bá lórí everything. Wàá dẹ̀ rántí pé inú kòkò dúdú Yorùbá lẹ̀kọ́ funfun tèmi ti jáde. You consider Yorùbá first. Kábíyèsí Soun ẹ consider Yorùbá first. Inú kòkò dúdú Yorùbá lẹ̀kọ́ funfun yìí ti jáde o. Inú kòkò dúdú ni ẹ̀kọ́ funfun yìí ti jáde. Ẹ má jẹ ọba olóṣèlú ẹ má dẹ̀ jẹ ọba ẹ̀sìn ẹ wá débẹ̀ tán ẹnìkan má ṣeré pa iwájú ilé yín kọjá ẹ má ṣeré pa iwájú ààfin mi ọlọ́dẹ kankan ò gbọ́dọ̀ jójó wọn ò gbọ́dọ̀ ṣe ìjálá because ẹ lè rọ lọ́dẹ kán mọ̀ múra ní ìmúra ọdẹ wọ́n múra ní ìmúra ọdẹ kán má pa iwájú ilé yín ẹnìkan lé gbogbo wọn dànù pé kán má dé I am a pastor. If you do that ẹ ti ń pa àṣà àti ìṣe Yorùbá ẹ ń pa sára ẹ pa nìyẹn ó sàn kẹrò ju wípé kẹwàá débẹ̀ tán inú ń bí àwọn tó nílẹ̀ mo ń tẹnu mọ́ mo ń tún sọ táìmù ti lọ inú ń bí àwọn tó nílẹ̀ ẹrọ láròjinlẹ̀. God will continue to be with you all. Mo dúpẹ́ mo appreciate gbogbo yín pátápátá máa mi yẹ ti queen you are welcome o ẹ ṣé mo dúpẹ́ bí ìdí ẹ̀wọ́ bẹ̀ la. Monsurat, thank you, God bless you. Abija, you are welcome. Ọláìdé Ahmed, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan o. Ọlámilékan, yes. Ọlámilékan, thank you, God bless you. You are welcome. Ẹ ṣeun, ẹ kú àdúró ti Yati Queen. Ignore Oluwo, not
relevant. Thank you, my sister. God will bless you. Motigbo, I will just have to say it. Odetona Fumilayo, thank you. God bless you. You are welcome. Eshe. Let Oluwo travel to Canada if he will not be detained. I was there. You're going to be power. Cup of tea, and that one so. Mo ko ti ye gbogbo wa pátápátá ẹ ṣé mo appreciate yín Ọmọlúkà ni mo jẹ́ o Ọmọlúkà ni mo jẹ́ o tó bá ti ra rẹ́kọ̀dù Ọmọlúkà tètè lọ ra tiẹ̀ lọ sí YouTube kó lọ wò kó dẹ̀ launch ẹ̀ lágbára Ọlọ́run by next week mo máa ṣe jáde sínú CDD eléyìí ìwọ tọ́lọ́run bá tí tó bá fún lórí ọ̀fẹ́ wà ó lè ra 5 ó lè ra 10 kaba ẹ̀ pín àbá ẹ̀ ha fáwọn èèyàn kaba jáde lọ ní rally ṣé mo pé bí kan wà nú track 1 ẹ̀ ìṣítí ọ̀rọ̀ ni track 1 track 2 and 3 ọ̀rọ̀ ìṣítí gidi fún ìran ọmọ Yorùbá ni kò sọ́mọ Yorùbá tí ò yẹ kó gbọ́ that is for you very soon ó máa jáde any moment. Thank you. Ọmọlúkà ni mo jẹ́ tó bá ti pín tètè bá mi pín kí tó máa lọ ẹ̀sàrè gbàgbà tèlé ní kíá. Pékélé ló ní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn. Ó ti tó gẹ́. Báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. Kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. Ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence. Lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á. Ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sister Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. Àló tó gẹ́. Àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. Ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ Amazon.com for free shipping. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence. Látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. Ẹ máa rà ó. Ẹ ṣé mo dúpẹ́ pẹ́ okùn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní Facebook ní o ní YouTube ẹ máa bá mi pín kó máa lọ ní wàràwàràwàrà. Ìyá tí pín my mommy I salute o màmá lẹ́yìn o ní gbogbo gbà. Bá mi Bùnmi wà ní òrọ́wọ́ yín lé ní ẹ̀wá ẹ ṣé mọ́mì mi kò ní bàjẹ́ fún yín. Prince of Africa mo appreciate gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá kò ní bàjẹ́ fún yín. But kíní kan ni o Nàìjíríà lè le koko bí ojú ẹja Nàìjíríà yìí má le ó má le o ṣùgbọ́n kíní kan ni mo mọ̀ o Yorùbá nation ni ọ̀nà àbáyọ Nàìjíríà lè kó le o kíní kan ni mo mọ̀ tó dá mi lójú Yorùbá nation ni ọ̀nà àbáyọ Yorùbá nation ni ọ̀nà àbáyọ Yorùbá nation ni ọ̀nà àbáyọ ní Yorùbá nation mo wí tèmi o ẹni tó bá lé sí kó gbọ́ ó yá máa kọ́ ìbùkún ní borílẹ̀-èdè Yorùbá ní kíákíá ó yá máa kọ́ ìbùkún borílẹ̀-èdè Yorùbá. Brother mi Ọláyọmí Kóìkí ẹ má bínú sí mi mo kí yín. God will continue to bless you. Mi ò tí ì gbúrò yín ẹpọ Ọmọlúkà ẹjá sọ̀rọ̀ Ọmọlúkà ló sọ fún yín Ọláyọmí Kóìkí you are my mentor call me ṣé kò bí